Òkùnkùn tí ń kù nínú ìrókò iná tí ń jó níbodè ọ̀run yéyéyé o ikú mare o ìdá iná àrùn mare o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi ò ní di láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè o. Mo kí ọkùnrin tó ń wò mí ọmọ ọ̀dọ̀ àgbà, mo kí obìnrin, bẹ́ẹ̀ ni mo kí ọmọdé, bẹ́ẹ̀ sì ni mo kí ẹ̀yin àgbàlagbà o. Ọlọ́run ọba Elédùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o. Bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, subscribe sórí YouTube channel mi, eléyìí ó lè fún ọ láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò látara mi, ó lè máa jàǹfààní ewé àtegbò látara mi o. Ẹ̀yin ènìyàn mi, tí ẹ ti ń mẹ́sẹ̀jì mi lórí iṣẹ́ tí mo fẹ́ yọ̀ǹda lénìí, ó ti tó gẹ́, ó ti tásìkò tí màá yọ̀ǹda rẹ̀ fẹ́yàn ọmọ aráyé o, ẹ máa bá mi ká lọ o. Iṣẹ́ yìí ni à ń pè ní ètùtù, téèyàn ètùtù ìwé ìgbélùú. Ètùtù téèyàn bá fẹ́ fún èèyàn tí ẹ ní ènìyàn ní òkè òkun, ẹ̀yin tẹ́ ẹ ní ènìyàn lókè òkun, yálà àwọn bíyá USA ní UK àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tẹ́ ẹ ní ènìyàn tí ó ń gbẹ òǹgbẹ ìwé ìgbélùú, tó tí wọ́n apply fún, tó yẹ pé gbogbo bó ṣe ń ṣe nǹkan ń já sí pàbó ni, ẹ̀sùn mọ́ bí ẹ̀jẹ̀ ìyọ̀ǹda nǹkan tẹ́sẹ̀ fún wọn, tó jẹ́ pé lọ́wọ́ báyìí ni wọ́n ò fún wọn ní ìwé ìgbélùú náà, àtẹ̀rín àtọ̀yàyà àti rọrùn. Ẹ máa bá mi ká lọ o. Bá ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń bẹ nínú ayé yìí, agbára sì ń bẹ bíi tàtijọ́ téèyàn bá ń lò ó, nítorí pé wọ́n máa ní agbára ń bẹ bíi tàtijọ́, àwa la ò sí mọ́lẹ̀ bíi tàtijọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń bẹ nínú ayé yìí tó jẹ́ wípé ènìyàn á máa fi gba ẹ̀tọ́ rẹ̀. Mo ti ṣe fọ́nrán nígbà kan nípa ìyàtọ̀ tó wà láàrin ètùtù, ìpèsè, ẹbọ àti kílẹ̀lẹ́kẹ̀ẹ́ta ìgànná, àmọ̀ràn tí tó bá yá. Bó ti ṣe ìkórísọ ọ̀rọ̀ nípa rẹ̀ níjọ́sí. Mo sì sọ fún ẹ̀yin ènìyàn mi wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi wà tó jẹ́ pé ọṣẹ wíwẹ̀ ò lè ṣe, àṣejẹ jíjẹ ò lè ṣe, ẹbu lílò ò lè ṣe, tó jẹ́ wípé èèyàn ò rán àwọn tó ní ayé níṣẹ́ ni. Ta ló níṣẹ́? Ta ní ń gbẹbọ? Àwọn àgbà ní ń gbẹbọ. Bá ṣe gbà pé èṣù ọ̀gbàrà onílé oríta, òun náà wà lára àwọn tí ò gbẹ́bọ lọ bá àwọn àgbà, èṣù yín lọ ń gbẹ́bọ lọ fún àwọn àgbà. Láfi mọ̀ ní pé téèyàn bá gbé tutù nígbà mìíràn, ló fi máa ń sábà wọ́pọ̀ láti lọ gbé sí oríta mẹ́ta. Ọ̀rọ̀ sí pọ̀ tí bá ní mo sọ ìtàn tó rọ̀ mọ́ àtọ̀rọ̀ àṣírí tó rọ̀ mọ́ nípa oríta, tí bá ní mo sọ dàpọ̀ mo ti sọ rí, tí bá ní mo sọ àpẹ́ lórí ẹ̀. Béèyàn bá ní nǹkan téèyàn bá fẹ́ gbà, téèyàn fẹ́ gba ìwé ìgbélùú tí wọn ò fún yan, tẹ́nìyàn mẹ́sẹ̀jì yín, mo fẹ́ kí ẹ ṣiṣẹ́ yìí fún wọn. Bó ògo sí ń jẹ́ tọlọ́run ọba, ọjọ́ tẹ́ ẹ bá gbé ìpèsè yìí tí wọn bá fún ẹni náà ní ọjọ́ kẹ́nìyàn lọ apply fún, tí wọn bá fún lọ́jọ́ kejì, a jẹ́ pé kò sí tó ń jẹ́ agbára mọ́nú yẹn. Ètùtù yìí ọ̀nà oríṣiríṣi lèyàn máa ń gbà lò ó, ṣùgbọ́n nǹkan tó bá le lèyàn máa ń fi ètùtù yìí fi tọrọ. Bí àwọn ìjọba bá gbẹ́sẹ̀ lé property yàn, bí yàn bá rí ètùtù yìí ṣe, wọ́n á gbẹ́sẹ̀ kúrò. Bí yàn bá fẹ́ gba físà tí yàn ti apply fún físà tí ń fẹ́ẹ̀lì, tẹ́ bá rí kíní yìí gbé, wọ́n á jàn ló ń tẹ ẹ̀yìn ọmọ ọ̀dọ̀ àgbà, mo sọ fún yín. Bó láò ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. Ẹ bá mi lọ wá ẹ̀kọ́ eléwé kan,
ẹ bá mi wá àkàrà elépo ẹyọ kan ṣoṣo ẹ̀ẹ́dín tí ó tóbi kòǹgbàkòǹgbà díẹ̀. Ẹ bá mi lọ ra ẹran màlúù èkìrí kan tó tóbi dáadáa. Ẹ sì bá mi lọ wá epo pupa. Ẹ bá mi wọ epo pupa. Ẹ bá mi wọ epo pupa. Tẹ́ bá ti wá bá mi wá nǹkan wọ̀nyí tí mo dákọ̀ yìí, ẹ bá mi wọ orí òkété kan, orí igún kan, orí àkàlà kan pẹ̀lú odidi atari kan. Àwọn nǹkan wọ̀nyí ni ìgbésẹ̀ ètùtù iná. Tá bá ti wá mú orí òkété, orí igún, orí àkàlà pẹ̀lú atari yìí, ẹ jẹ́ afarabalẹ̀ jó èèyàn. Tá bá jó ẹ jẹ́ ká mú, ẹ jẹ́ ká kọ́kọ́ dà síbì kan. Ẹ jẹ́ ká wá mú ẹ̀kọ́ eléwé yìí, ẹ jẹ́ ká bó o sínú alẹ́ra àwòsóbí díẹ̀ ní ńlá kan. Tá bá sì ra àwòsóbí, ẹ lè wá igbá ìgísògbá ńlá kan kẹ́ fi gbé iṣẹ́ yìí. Ẹ ò mú ẹ̀kọ́ eléwé yìí, ẹ ò bó, ẹ ò fi àkàrà sínú igbá yìí, ẹ ò mú ẹran màlúù èkìrí yìí náà, ẹ ò gbé sí, ẹ jẹ́ kiri yẹ tóbi dáadáa. Ẹ wá mú epo, ẹ má jẹ́ kí ẹran màlúù yẹ má jẹ́ kó ní awọ o. Ẹ wá bá mi dẹ epo pupa lé rán kí n má gbàgbé. Kó tó di pé dà kó tó di pé kó ẹ̀kọ́ yìí sínú igbá yìí, ẹ ò mú ìgbésẹ̀ tẹ ẹjọ́ yìí, ẹ ò kọ́kọ́ fi bá mi tẹ ògbétùrá, ẹ ò tẹ̀ sínú igbá yìí. Lẹ́yìn tẹ́ bá tẹ ògbétùrá, tẹ́ bá tẹ̀ tán, ẹ wá ẹsẹ̀ kó àwọn ẹ̀kọ́ àkàrà àti ẹran yìí lé lórí, ẹ wá da ẹ̀kọ́ pupa sí. Lẹ́yìn ìgbà tẹ́ bá dẹ ẹ̀kọ́ pupa sí, kíní ẹbù yìí tó ṣẹ́kù yìí, ẹ wá bá mi fi tẹ ifá ọ̀sá méjì sínú àwo kan. Ẹ wá máa pe gbólóhùn báyìí wípé ògbétùrá o lẹ́ẹ̀mẹ́ta, sáré tètè kó wá gbẹ ẹbọ yìí lọ́wọ́ mi, nítorí gúnugún kì í rí ẹbọ àìmájẹ, àkàlàmọ̀gbò kì í rí ẹbọ kó pẹ̀yìn dà. Ó yá ẹ wá gba ẹbọ yìí o, nítorí kérú ẹyẹ orí òwú, olójẹ ẹyẹ òkèrè mọ́ràn, mo bóyí ẹyẹ wọn lóde ìgbárí, ẹ dàgìrì ẹyẹ wọn lóde àwòfìn. Ẹ̀yin mẹ́rin ni mo pè, mo fi ọ̀sá ṣe ìkarùn yín. Kẹ́ wá lọ, kẹ́ lọ kó sínú òyìnbó, kẹ́ lọ kó sínú ẹni báyìí báyìí báyìí, kẹ́ lọ kó sínú èèyàn báyìí, nítorí lágbájá ọmọ lágbájá. Kí wọ́n fún ní ìwé ìgbélu náà, kí wọ́n fún lágbájá ọmọ lágbájá ní ìwé ìgbélu, kí wọ́n fún ní ìwé náà ní rọrùn, kí wọ́n fún náà ìwé náà tẹ̀rín tọ̀yàyà, kí wọ́n fún ọ. Ẹ̀yin tó ní ayé ẹ wá gbéra báyìí, ẹ wá gbéra dẹ̀dẹ̀. Lẹ́yìn ìgbà tá bá pe gbólóhùn yìí tán, ẹ wà ní ẹ̀yin àgbà, ó ní tẹ́ bá fún ó fi kíní dúpẹ́, ó lóò fi báyìí dúpẹ́, ó lóò dúpẹ́, ó lóò fún yín o. Sọ ìgbà tẹ́ bá wí báyìí tán, ẹni tó bá fẹ́ tẹ́ bá fẹ́ bá ṣe kíní yìí, ẹ kọ́kọ́ bá sọ̀rọ̀ pé kí ni ó fáwọn àgbà. Tó bá lò fáwọn àgbà ní ẹran, tó bá yẹ pé ẹran lẹ́yìn tó bá ti fún ẹgbọ́n mi yóò, tó bá ti fẹ́ nìyẹn náà bá ti gbàwé ìgbélu, yóò wá mú ẹran, yóò fún àwọn àgbà ní ẹran pẹ̀lú obì àbàtà. Ẹni tí yóò wá fún yẹn wá ní pé ẹ̀yin àgbà ó lò fún yín ní ẹran pẹ̀lú obì àbàtà o. So ẹni tẹ́ bá sọ pé wá ti wá pé gbólóhùn yìí tán, ẹ wá da ẹbù yẹ, ẹ wá dà lórí iṣẹ́ yẹ, ẹ wá lọ gbé sí oríta mẹ́ta. Láti gbé sí oríta mẹ́ta, ẹ ò gbọ́dọ̀ wẹ̀yìn tí ẹ ò fi délé. Tó bá dijọ́ kejì, ẹ lọ mú igbá náà lóríta náà padà. Ẹ̀yin ènìyàn mi, àṣírí ni iṣẹ́ yìí, ètùtù ìránṣẹ́ àwọn àgbà tó yanrantí dáadáa, tó pé pérépéré, tó lágbára púpọ̀ ni. Kété tẹ́nìyẹn bá ti ń gba ìwé ìgbélu náà, àdéhùn tó bá àwọn àgbà ṣe ó gbọ́dọ̀ múṣẹ o. Ó gbọ́dọ̀ rẹ ẹran tẹ́ bá wá rà yìí, ẹ wá kó gbogbo ìfúnnú ẹran yẹn pátápátá pẹ̀lú orí rẹ̀, ẹ kó sínú igbá pẹ̀lú obì àbàtà olójú mẹ́rìndínlógún, obì àbàtà olójú mẹ́rìndínlógún, ẹ ò kó sí. Ẹ ò wá mú ẹbu èyí tó ṣẹ́kù tẹ́lò lọ́jọ́ yẹ, ẹ ò wá mú, ẹ fi tẹ ọ̀sá. Tó bá ti fi tẹ ọ̀sá lásán, ẹ ò wúre sí, ẹ wá dàlé lórí, ẹ wá lọ gbé sí oríta mẹ́ta. Ẹ dárúkọ ẹnìyẹn pé n tó fi jẹ́ ẹ̀jẹ̀ níjọ́sí ó ti wá san o, kò jù báyẹn lọ. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Èmi ọmọ yín náà ni Dr. Modu Àgbáyéwé, a máa jẹ́ fún wa, ẹgbẹ́ a máa jẹ́ fún wa o. Tó bá rí bákan náà, mo lọ mọ̀ tó ń padà bọ̀ o. Ire o.